Àwọn agbésùnmọ̀mí tó sá láti ìpínlẹ̀ Sokoto lẹ́yìn ìkọlù Amẹ́ríkà ó mọ̀ kó sọ́wọ́ Àmọtẹ́kùn l'Ondo lẹ́yìn ìkọlù tí ilẹ̀ Amẹ́ríkà mọ̀ ṣe sí àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Sokoto. Ikọ̀ aláàbò Àmọtẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ó ti fi páńpẹ́ ọba báyìí ó ti fi mú àwọn afurasí 39. Ikọ̀ Àmọtẹ́kùn Ondo ó mọ̀ sọ wípé lára àwọn agbésùnmọ̀mí ìpínlẹ̀ Sokoto tí wọ́n mọ̀ sá wá sí igbó ọba ní ìpínlẹ̀ Ondo ń làwọn afurasí yìí. Bákan náà ni wọ́n mọ̀ tó mú àwọn afurasí 61. Wọ́n tó mú wọn fún ẹ̀sùn ìjínigbé, ìdígunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ọ̀gá àgbà ikọ̀ Àmọ̀tẹ́kùn Ondo Akọgun Adétúnjí Adélẹ́yẹ ó mọ̀ sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àkúrẹ́. Ó ní afurasí 100 ń làwọn ti fi páńpẹ́ ọba báyìí ń làwọn ti fi mú jákèjádò ìpínlẹ̀ Ondo. Adélẹ́yẹ ṣàlàyé pé agbègbè Ẹlẹ́gbẹ̀ka ó ní àwọn ti mú àwọn afurasí agbésùnmọ̀mí náà èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Òṣè. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ń ṣe àyẹ̀wò fínífíní fún wọn, àwọn ń ṣe lọ́wọ́ báyìí láti mọ irú ìjìyà tí wọn yóò kojú ní ìbámu pẹ̀lú òfin. Akọgun Adélẹ́yẹ olórí Àmọ̀tẹ́kùn Ondo ó wá tẹ̀síwájú pé àwọn afurasí agbésùnmọ̀mí náà wọ́n mà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ó ní ọjọ́ orí wọn rèé ó wà láàrin 20 ọdún sí 40 ọdún. Bákan náà ló ní àwọn afurasí yìí wọ́n jẹ́wọ́ pé onírúurú ìkọlù ń làwọn ti ṣe sí apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni wọ́n ló jẹ́ káwọn sá kúrò ní bùbá láti àríwá o lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà tó mọ̀ kọlù ìpínlẹ̀ Sokoto lóru ọdún Kérésìmesì. Wọ́n ní àwọn sá wá sí igbó ọba Ondo fún ààbò ẹ̀mí àwọn gẹ́gẹ́ bí ọ̀gá Àmọ̀tẹ́kùn ṣe fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn náà ó wá sọ wípé èèyàn kò kàn lè sá wá sí igbó ọba láì gba àṣẹ lọ́wọ́ ìjọba ìlú. Ó wá kìlọ̀ pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ nínú àwọn igbó ọba ní ìpínlẹ̀ Ondo láì gba àṣẹ yóò máa fojú báyìí yóò fi winá òfin o. Ó wá rọ àwọn aráàlú láti fi ìròyìn ohun tó bá ń ṣẹlẹ̀ ní àyíká wọn láti fi tó Àmọ̀tẹ́kùn létí pẹ̀lú ìlérí pé Àmọ̀tẹ́kùn yóò dìde sí wọn. Bákan náà ló ní àwọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá láti rí dájú pé àwọn agbésùnmọ̀mí tó ń sá kúrò ní àríwá orílẹ̀-èdè yìí kò rí àyè láti sá sí tàbí sọsẹ́ ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a máa ráàánú gbà lágbára Elédùmarè.